ikú dóró o. Ìròyìn tá a gbọ́ ni pé akọ̀wé àwọn àjọ onímọ́tò NURTW nípínlẹ̀ Èkó, ìyẹn Tobe Ajiboye ni a gbọ́ pé ó dolóògbé. Ìròyìn ìbànújẹ́ ni fún àwọn àjọ onímọ́tò náà. Tobe Ajiboye ni a gbọ́ pé ó jáde láyé lẹ́yìn tá a gbọ́ pé àwọn agbébọn ṣe ìkọlù sí i. Ààrẹ àjọ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Mustapha Adékúnlé táwọn èèyàn mọ̀ sí Sego, sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́. Gẹ́gẹ́ bí Sego ṣe kọ sí orí ìkànnì Instagram rẹ̀, ló ti ṣàpèjúwe olóògbé Ajiboye gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́, ẹni tó ṣe é gbójúlé àti òpó tó ṣe é dìrọ̀ mọ́ fún àwọn olólùfẹ́ Sego. Ìròyìn ikú Ajiboye jẹ́ ohun tó dá ọgbẹ́ ọkàn sí àwọn olólùfẹ́ rẹ̀. Ohun pàtó tó fa ìkọlù àwọn agbébọn yìí ni àwọn aláṣẹ ò tíì fi léde, tí ìwádìí sì ń tẹ̀síwájú lórí ohun tó pa olóògbé náà. A bá ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ Ajiboye kẹ́dùn, ọdún á jìnnà síra wọn.